ní tẹ̀síwájú ní tírà Riyaadus Saaliheen. Hadisi tí a fẹ́ kà láti bẹ̀rẹ̀ náà ni hadisi 463 ní page 129 nínú tírà tí ó wà lọ́dọ̀ tèmi níbí. An Anas radiyallahu ta'ala anhu, látọ̀dọ̀ Anas bin Malik olùbá yọ́nú sí, anna nabiyya sallallahu alayhi wa sallam qala, ya nabi sallallahu alayhi wa sallam sọ pé Allahumma la aisha illa aishul akhirati, muttafaqun alayhi. Ya nabi sọ pé Allahumma la aisha, Olúwa la aisha, kò sí sẹ̀mí tó dá o, illa aishul akhirati, àfi ìṣẹ̀mí al-qiyama. Olúwa, ìtumọ̀ àdísẹ̀ ní pé Olúwa mọ́ ti torí pé kí n gbádùn láyé, kí n rí gbẹdẹmukẹ, kí n rówó ná, kí n rówó lò, kí n kọ́lé mọ́lé, iṣẹ́ òwò mi máa tẹ̀síwájú, mọ́ ti torí rẹ̀ gba al-qiyama lọ́wọ́ mi o. Allahumma la aisha illa aishul akhirati. Olúwa, ìṣẹ̀mí al-qiyama gangan ni kókó. Ìṣẹ̀mí al-qiyama gangan ni kókó. Níbi Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam, ó ń gbọ́lá fún ìṣẹ̀mí al-qiyama, ìṣẹ̀mí al-janna. Ó ń gbọ́lá fún wípé gbogbo ń tá a bá yá ní láyé, gbogbo ìgbádùn tá a lè gbá láyé, èyí tó mọ̀ pàtàkì jù, èyí tó ṣe kókó jù, òun náà ni ìgbádùn inú al-janna. Abilwawa kọlọ̀njá wà al-janna. Àdísì wa túmọ̀ pé èèwọ̀ ni ká gbádùn láyé o, kò túmọ̀ bẹ́ẹ̀. Kò túmọ̀ wípé a gbọ́dọ̀ sojú kòkòrò in tí yóò ṣe wá láǹfààní láyé o, kò túmọ̀ bẹ́ẹ̀. Ta bá padà sí àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó sọ. Wọ́n ihris ala ma yanfa'uk wala ta'jaz. Ànábì sọ fún sàhábé yẹn pé sojú kòkòrò tí ó ṣe ọ́ láǹfààní, wọ́n kàgàrà, mọ́jọ súọ́, wọ́n sọ pé ó ti dàmúdàmú ilé ayé, ó ṣe wájàre, ó dákó wájàre, ó ṣòwò wájàre, ó ṣe gbá wájàre, tí kú bá fẹ́ pa ọ́gá kíkú pa ọ́dá lọ́gá ó ti sùn. Láà, Ànábì ní mọ́ sí bẹ́ẹ̀. Mọ́ sì sọ yí pé kádàrá ti gbẹ́, torí bí ọ̀rọ̀ kádàrá gágágá Ànábì sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ yẹn lábẹ́ ọ̀rọ̀ kádàrá ni. Wọ́n sọ pé kádàrá ti gbẹ́ só ní dàmú gẹ́gẹ́ tó fẹ́ sí láyé, dàmú sí dàmú yẹn. Ìtọ́lọ́bá ní yóò jẹ tiẹ̀ náà ni yóò jẹ tiẹ̀. Ó ní wa kullun muyassarun lima khuliqa lahu. Ànábì sallallahu alayhi wa sallam ó ní kó wá ìtọ́ bá ti torí ẹ̀ dá ó náà ní ó rọrùn fún, ìyẹn níbi iṣẹ́ náà àti iṣẹ́ àlìjẹ́nà. Abilwawa kọ́lọ̀ jẹ́ kí iṣẹ́ àlìjẹ́nà kó rọrùn fún wa, ó jẹ́ kí iṣẹ́ iná kó lè fún wa láti ṣe, ó mọ́ ṣe wá lẹ́ni tí ó mọ̀ ṣiṣẹ́ náà. Olúwa tó sọ, ó tún kọ́ aládùá nínú Suratu Baqara. Olúwa tó kọ́ aládùá tá a máa ṣe. Wa minan nasi man yaqulu rabbana atina fid dunya wa ma lahu fil akhirati min khalaq. Wa minhum man yaqulu rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Tó bá kọ́ aládùá bẹ́ẹ̀ pé ó ń bẹ náà àwọn ọmọ èdè ènìyàn, àwọn tí ó mọ̀ ṣàdúrà pé Olúwa atina fid dunya, fún wa ní dáadáa láyé, Olúwa ma lahu fil akhirati min khalaq. Ayé nìkan làwọn máa ń tọrọ, pé ìrántí kan tọrọ al-qiyama. Látara rẹ̀, ò ní nípín kankan, al-khalaq yàní an-nasib. Ò ní ní ìpín kankan al-qiyama, ò ní nípín kankan jọ gbé al-qiyama. Ó ní wa minhum man yaqulu, ó wá ń bẹ́ẹ̀ náà ọmọ èdè ènìyàn, àwọn tó ń sọ pé rabbana atina fid dunya hasanatan. Àwọn tó bá ń ṣàdúrà ìpé Olúwa ṣe dáadáa fún wa láyé, wa fil akhirati hasana, kó dẹ̀ tó fún wa dáadáa náà lálùkìyàmà nínú àlìjẹ́nà, wa qina adhaban nar,
kó sì ṣọ́ wa kú níbi ìyà náà. Wọ́n bẹ́ náà àwọn èèyàn bí àdúrà táwọn máa ń ṣe nìyẹn. Olúwẹ̀dẹ́dà sọ pé ulaika lahum nasibun mimma kasabu wallahu sari'ul hisab. Olúwa ní àwọn yẹn tí wọ́n ní ìpín tí wọ́n nínú tí wọ́n ṣe níṣẹ́. Olúwa wa bá tó máa ń yára sí ìdájọ́ ni. Ṣùgbọ́n Olúwa wa kọ́ àpé ká ṣàdúrà ká tọrọ dáadáa ayé yìí, ká tọrọ dáadáa tayé yìí, bá sì tọrọ dáadáa tàlùkìyàmà. Ẹ má gbàgbé àlùkìyàmà nígbà tí a bá ń tọrọ ayé, ẹ sì má gbàgbé ayé nígbà tí a bá ń tọrọ àlùkìyàmà. Olúwẹ̀dẹ́dà wa kí ó ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa. Ṣùgbọ́n kò sẹ́jà bákà, kò sí iyèméjì wípé ìṣẹ̀mí àlùkìyàmà gangan ni ìṣẹ̀mí. Torí òun ni ìṣẹ̀mí gbére, ìṣẹ̀mí tí ò ní tán, ìṣẹ̀mí tí ò ní ipa, tí ò lópin. Imma fil jannati, yálà inú àlìjánà ni o, wa imma fi sa'ir, àbí inú náà sa'ir. Olúwẹ̀dẹ́dà wọ́n ṣàlọ́mọ náà o. Ànábì sallallahu alaihi wasallam ṣe ládùn àbáwọn bá ṣe kàpẹ́ Allahumma la aisha illa aishul akhirati. Olúwa ìṣẹ̀mí àlùkìyàmà ni o, ìṣẹ̀mí àlùkìyàmà ni o, ìṣẹ̀mí àlùkìyàmà ni o. Wọ́n ní wà á nù hù báyìí náà látọ̀dọ̀ Anas wa Malik an Rasulillahi sallallahu alaihi wasallam. Gbogbo àwọn alátọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam. Qala ó ní yatba'u al-mayyita thalathatun. Nǹkan mẹ́ta ni ó tẹ̀lé òkú débi tá a fẹ́ sin sí. Ahluhu wa maluhu wa amaluhu. Ó ní ahluhu, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó tẹ̀lé, àwọn ọmọ rẹ̀ ó tẹ̀lé, àwọn ọmọ rẹ̀ ọkùnrin ó tẹ̀lé, àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò rẹ̀, kó lágbà mi ìyàwó rẹ̀ lè tẹ̀lé. Yóò tẹ̀lé dé tẹ́, wọ́n á tẹ̀lé òkú dé ìtẹ́, àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó di bẹ́ẹ̀. Wa maluhu, ó ṣe é ṣe kó jẹ́ pé ẹṣin rẹ̀ náà ni wọ́n fi gbé dáhùn, àbí àwọn èèyàn ó gun ẹṣin rẹ̀ débẹ̀ lónìí. Ó lè tó bá ní mọ́tò, bóyá mọ́tò rẹ̀ ni wọ́n fi gbé dé títẹ́ ẹ̀ bá jìnà, bóyá mọ́tò rẹ̀ ni wọ́n fi gbé, mọ́tò rẹ̀ ńlá yẹn, mọ́tò rẹ̀ olówó iyebíye yẹn náà ni wọ́n fi gbé dé ìtẹ́. Ó ní wa amaluhu, bẹ́ẹ̀ náà làwọn iṣẹ́ tó ṣe nígbà tó wà láyé, ìrun tó kí, àwẹ̀ tó gbà, náfílà tó yàn, Kùránì tó kà, sàdákà tó ṣe, gbogbo ẹni ó tẹ̀lé dé ìtẹ́. Ànábì sallallahu alaihi wasallam tẹ̀síwájú ní fayaruji'u ithnani. Ó ní méjì máa padà nínú mẹ́ta tí ó tẹ̀lé òkú yẹn. Ẹni wa yabqa wahid, ìkan ló máa ṣẹ́kù, ìkan ni ó máa bá lọ, òun ní padà tiẹ̀. Ó ní yarji'u ahluhu wa maluhu. Ànábì sallallahu alaihi wasallam. Ó ní àwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn ọmọ rẹ̀ yẹn, àwọn ìyàwó rẹ̀ yẹn, àwọn ẹ̀gbọ́n rẹ̀ yẹn, àwọn àbúrò rẹ̀ yẹn, àwọn ọkọ ẹ̀. Kọ́lá lè jẹ́ bàbá rẹ̀ náà lè sí lọ sí tẹ́, yóò ṣáájú bàbá rẹ̀ kú ni. Bàbá rẹ̀ lè sí lọ sí tẹ́, bàbá rẹ̀ náà padà. Ẹni bí ó gbé ó ní fún bàbá òun náà tó bá yà ń padà náà ni ó fi sáré yẹn lẹ̀. Ẹni bí ó sunkún ojú rẹ̀ fẹ́ yọ. Àtójú rẹ̀ bá wálẹ̀ tán, tára rẹ̀ bá balẹ̀ tó sílẹ̀ tán, ó kú náà ni. Ó wọlé ká máa sunkún, tó kù bá kú ká máa kígbe. Ànábì sallallahu alaihi wasallam ó kọ́ ó. Ìbáwọn kan lọ́wọ́ sí náà wákàtí ẹ̀sùn ẹkún yẹn, wákàtí ọ̀sún tẹ́, ó padà kú náà ni. Ó ní wa yabqa amaluhu, iṣẹ́ rẹ̀ yóò kù, sọ́lá rẹ̀ tó ṣe, sàdákà rẹ̀ tó yọ, zaka rẹ̀, sadaqatu wajibatu, sadaqatu mutabari'atu, sàdákà tó jẹ́ ọ̀nà àti tí sọ̀rọ̀ yẹn. Oníkù ma gbogbo rẹ̀ tó ná lójú ọ̀nà ọlọ́ọ̀bá, wọ́n wà bá, àwọn ẹ̀sẹ̀ rẹ̀ wà bá, àwọn tó gbà Ramadan, náfílà, Dhul-Hijjah, Arafah, Sitta Shawwal, àwọn àwẹ̀ bá Monday and Thursday 30, 40, 15, gbogbo àwọn tó wọ́n gbà yẹn àwọn àbá.
gbogbo Quran tó ká pátápátá àwọn ẹ̀san rẹ̀ wọ́n wà bá wátẹ̀lédé nínú sàárè àwọn ẹni wọ́n jọ mọ́ ẹnẹ́jú nínú sàárè àwọn ìyàwó ti lọ ọmọ ti lọ ti sẹ́rí lọlé láti lọ olóbó ló ṣe pín ogún ọmọ míì kó tó délé ló ti lọ fojú yá pé bàbá òun tó kú yìí nǹkan bàbá yìí ló jẹ́ pé yóò ti sáré gbé pápá ìjọba ọmọ tó wọ fàrọ̀ ìdí ni yóò ti sáré pé pápápápá tó wọ́n gbà rèé ẹgbẹ́ mọ̀ tí mílíọ̀nù àbá bẹ́ẹ̀ bàbá rẹ̀ ní mílíọ̀nù tó pé tó owó tó wà lẹ́yìn máa ó kéré jù máa rí 10 million ó dùn fún níyà 10 million yẹn kọ́lá tó bá yẹ ọmọ burúkú ó tún máa rò bóun ló ṣe gbà tọwọ́ mí mọ́tò àgbàjọ ọ̀tá pé ó nímọ̀ pa pé bàbá rẹ̀ láwọn property kan bì kan táwọn ọmọ tó kú mọ̀ ó ní lọ gbẹ́sẹ̀ lé tó bá tán mọ́ọ̀lù rẹ̀ tó bá dé tẹ́ mọ́tò tó fi gbé nílẹ̀ àwọn òde gbé mọ́tò yẹn sí tẹ̀ wọ́n sì lè símọ́ owó tí ẹ̀ mọ́ ní láyé pátápátá kò sí kankan tó wọ́n símọ́ yẹn nínú sàárè ó gba certificate ní London ó gbà ní Birmingham ó gbà ní Oxford ó gbà ní Cambridge ó gbà ti Harvard honorary lóríṣiríṣi PhD lọ́tún lọ́sì awards lọ́tún lọ́sì kò sí kankan ń bẹ̀ tí wọ́n sì mọ́ nínú sàárè pẹ́lá plaque yẹn tó máa ń kọ awọ́dì sí yẹn pé ẹ̀gidi sówó pẹ́sí was awarded gidi kan ó ní sí plaque yẹn máa certificate tó gbà nílé ìwé tó fi dé yunifásitì tó fi dé gidi kò sí kankan tó máa sí máa òun nìkan só wahdahu nìkan láì wọ́n sì sínú sáré àwọn ṣe olóore rẹ̀ wà síkẹ́ ni o àwọn ni wà bá níbẹ̀ tó bá sì ṣe pé kò ní ṣe olóore àwọn iṣẹ́ burúkú ló ṣe láyé ó jalè ó lu jìbìtì ó parọ́ ó pààyàn tágbó náà sí ni tọ́ yóò rí ó wà bá kúrẹ́ lẹ́la kó ṣàlọ́ wa kó tún ẹnìkọ̀ọ̀kan wá ṣe kó ṣe wálẹ̀ tó lè mọ́ ṣiṣẹ́ olóore muttafaqun alayh àdísì yẹn Bukhari àti Muslim àwọn ni wọ́n gbà wá kúrẹ́ lẹ́la kó ṣàlọ́ wa.